A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìjọba àpapọ̀ ti ṣàlàyé wípé òun kò bu ọwọ́ lu ìwé àdéhùn kankan pẹ̀lú ẹgbẹ́ àwọn olùkọ́ ilé-ìwé gíga ASUU wípé ìjíròrò wọn kò kọjá ìwé àfọwọ́kọ draft proposals. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ni ó sọ èyí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Ó ní ìròyìn wípé ìjọba jọ bu ọwọ́ lu ìwé àdéhùn pẹ̀lú ASUU kì í ṣe òtítọ́. Kàkà bẹ́ẹ̀, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn ní ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láti ṣe àgbéyẹ̀wò àkọọ́lẹ̀. Aláùsá ṣe àlàyé wípé mínísítírì ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí Permanent Secretary Ministry jẹ́ alága láti ṣe àgbéyẹ̀wò ìbéèrè ASUU níkọ̀ọ̀kan. Àbájáde ni yóò ṣe àgbékalẹ̀ fún adarí ìgbìmọ̀ ASUU láti ṣe àfihàn fún ẹgbẹ́. Aláùsá ní ó ṣe pàtàkì fún ọmọ Nàìjíríà láti mọ̀ wípé ìjọba kò bu ọwọ́ lu ìwé àdéhùn pẹ̀lú ASUU. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ẹgbẹ́ Arewa Consultative Forum ACF ti fi ẹ̀hónú wọn hàn lórí bí wọ́n ṣe wó ọjà àdáyébá Alábàrágó ní ìpínlẹ̀ Èkó, bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní ìfàsẹ́yìn ńlá fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olókoòwò. Nínú àtẹ̀jáde tí akọ̀wé gbogbogbò Ọ̀jọ̀gbọ́n T.A. Muhammad Baba bu ọwọ́ lù ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀mí kan kò sọnù, bí wọ́n ti ba ohun ìní àti ọjà jẹ́ yìí ti fi ọ̀pọ̀ ẹbí sínú ìkárísọ. ACF fi ìbánikẹ́dùn wọn hàn sí àwọn tí wọ́n wó ọjà wọn, bí ó ti pàrọwà fún wọn wípé wọ́n á borí ìṣòro. Ẹgbẹ́ yìí ṣe àfihàn wípé àwọn fẹ́ gbọ́ àlàyé sí i láti lè mọ ọ̀nà àti ní ìjíròrò pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó àti ìlú tí ìjàmbá yìí kó bá kí ojútùú lè wà. ACF wá rọ ìjọba kí ó tètè ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí ìjàmbá yìí kó bá láti lè bá wọn tú ìgbésí ayé wọn kọ́. ACF fi ìgboyà wọn hàn wípé ọjà yìí yóò padà bọ̀ sípò ju ti àtẹ̀yìnwá lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ epo NNPCL Báyọ̀ Ojúlárí ti ní ẹ̀mí òun pẹ̀lú àwọn alámòjútó iléeṣẹ́ ti wà nínú ewu ńlá. Ojúlárí ní ẹ̀ṣẹ̀ òun ní àtúpalẹ̀ tí òun ṣe àgbékalẹ̀ ní ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì gẹ́gẹ́ bí Ààrẹ Bọ́lá Tinubu ti pa á láṣẹ fún un láti mú àyípadà bá iléeṣẹ́ ìfọpo. Lánàá ni Ojúlárí ké gbàjarè bí ó ti ní àwọn alágbára kan tí ń gbìmọ̀ pọ̀ àti lé e kúrò lórí àga. Ọ̀gá NNPCL ké gbàjarè nígbà tí ó gba àlejò àwọn aṣojú ẹgbẹ́ Pengassan tí Ààrẹ Festus Osifo darí wá sí olú iléeṣẹ́ wọn ní Àbújá. Ojúlárí ṣàlàyé wípé lẹ́yìn àgbéyẹ̀wò làwọn gbà lérò àti wá iléeṣẹ́ ìfọpo mìíràn tí ó lè bá wọn ṣiṣẹ́ papọ̀ láti ṣe àmójútó ibi ìfọpo kí ó lè mú owó wọlé, nítorí àpẹẹrẹ fi ojú hàn wípé láìsí èyí asán ni. Ojúlárí ní òbítíbitì owó ni wọ́n ti ná lórí àwọn iléeṣẹ́ ìfọpo wọ̀nyí tí èrè kankan ò tìdí rẹ̀ yọ látàrí ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti pa á tì. Láàárín $300 million àti $500 million ni wọ́n ń pàdánù lóṣooṣù. Ìdí nìyí tí wọ́n fi dáṣẹ́ rẹ̀ dúró láti kọ́kọ́ wá ojútùú sí ìṣòro rẹ̀ náà. Ọ̀gá NNPCL tẹnumọ́ wípé àtúpalẹ̀ àti ìmọ̀tara-ẹni nìkan ti ń fa ìkọlù sí i pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ títí kan ìwé ẹ̀dùn ọkàn sí ọ̀dọ̀ àjọ EFCC. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìgbésẹ̀ àti yẹ àga mọ́ nídìí, àwọn ti pinnu àti jẹ́ iṣẹ́ tí Ààrẹ Tinubu gbé lé wọn lọ́wọ́. Bákan náà ni ó fi dá àwọn òṣìṣẹ́ rẹ̀ lójú wípé òmìmì kan ò lè mì wọ́n àti iṣẹ́ wọn bí wọ́n ti ń gbèrò àti ṣe ìdánilẹ́kọ̀ọ́ mìíràn fún wọn. Ààrẹ Pengassan ní òun wá ṣe àbẹ̀wò sí i láti dúpẹ́ fún àtìlẹ́yìn àwọn àti alámòjútó NNPCL lórí ìpàdé àpérò Pengassan fún ti ọdún 2025 tí ó wáyé láìpẹ́ yìí ní ìlú Àbújá, bí wọ́n ti mọ rírì àṣeyọrí NNPCL lábẹ́ ìṣèjọba Ojúlárí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Ìjọba ìpínlẹ̀ Ebonyi ti ṣe àlékún owó oṣù tó kéré jù tuntun fún àwọn òṣìṣẹ́ ìjọba kúrò ní ₦70,000 bọ́ sí ₦90,000. Kọmíṣánná fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Olóyè Ikechukwu Umebe ni ó ṣe àfihàn yìí lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí àbájáde ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC. Umebe ṣàlàyé wípé àlékún yìí wáyé láti mú àlékún bá ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́. Bí ó ti ní lójú ẹsẹ̀ ni àlékún yìí bẹ̀rẹ̀ fún gbogbo òṣìṣẹ́ ní gbogbo ìpele. Kọmíṣánná ṣàlàyé wípé èyí kìí ṣe ọ̀rọ̀ òṣèlú nítorí ìjọba yìí kò fi ìgbáyégbádùn òṣìṣẹ́ ṣeré. Ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àjẹ́lẹ̀ gbèsè owó oṣù àti àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì láti ìgbà tí wọ́n ti dá a sílẹ̀ ní ọdún 1996 títí dòní. Ìgbésẹ̀ àyẹ̀wò verification ti bẹ̀rẹ̀. Lẹ́yìn èyí ni owó sísan á tẹ̀lé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) ẹ̀ka ìpínlẹ̀ Èkó ti ń béèrè fún ₦150,000 gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lẹ́yìn àlékún tí ìjọba ìpínlẹ̀ Imo àti Ebonyi ṣe. Alága NLC ní ìpínlẹ̀ Èkó, Ìyáàfin Fúnmi Sesi, ni ó pè fún ìpè yìí lánàá níbi ó ti ń fèsì sí ìgbésẹ̀ ìjọba Imo àti Ebonyi. Sesi sọ fún iléeṣẹ́ ìròyìn NAN wípé ìdí wà fún ìpínlẹ̀ Èkó láti ṣe àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ rẹ̀ kúrò ní ₦85,000 bọ́ sí ₦150,000 látàrí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe ń lọ sí. Ó ní owó ilé, owó ọkọ̀, owó oúnjẹ àti ohun èlò ló ti gbówó lórí ní ìpínlẹ̀ Èkó àti àwọn ìpínlẹ̀ mìíràn. Ó ní ìgbésẹ̀ Imo àti Ebonyi dùn mọ́ àwọn nínú nítorí àsìkò ti tó àti ṣe àgbéyẹ̀wò owó oṣù òṣìṣẹ́. Kò sí ẹni lè dá gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú lẹ́bi bí ó bá ṣe àlékún owó oṣù báyìí nítorí òṣìṣẹ́ lẹ́tọ̀ọ́ sí ìgbé ayé tó dára sí i. Àwọn kò lè ṣẹ̀ṣẹ̀ máa dúró di ìgbà tí àwọn bá ṣẹ̀ṣẹ̀ ní ìjíròrò pẹ̀lú ìjọba kí wọ́n tó bu ọwọ́ lu àlékún owó oṣù òṣìṣẹ́. Ìròyìn jábọ̀ wípé Ọjọ́rú ni gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma bu ọwọ́ lu àlékún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù kúrò ní ₦76,000 bọ́ sí ₦104,000. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Ebonyi náà kéde àlékún kúrò ní ₦70,000 bọ́ sí ₦90,000 lánàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn olùgbé Pàháyì Ìlaró ní ìjọba ìbílẹ̀ Gúúsù Yewa, ìpínlẹ̀ Ògùn ṣe ìfẹ̀hónúhàn lánàá lórí ẹ̀sùn bí Paramount Ruler ilẹ̀ Yewa, Olú ti Ìlaró, Ọba Kẹ́hìndé Olúgbénlé ṣe ń hùwà sí. Àwọn olùgbé yìí ṣe ẹ̀sùn wípé Ọba Olúgbénlé ṣán àgádágodo mọ́ ọjà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ sínú ọgbà iléèwé gbogbonìṣe Federal Polytechnic Ìlaró àti bí ó ṣe júwe ilé fún baálẹ̀ àti adarí ìlú Ẹni Ọ̀wọ̀ Emmanuel Ẹkúnọlá lórí àṣemáṣe. Àwọn aráàlú tí wọ́n já ewé sọ́wọ́ bí wọ́n ti ń kọrin lóríṣiríṣi láti fi ẹ̀hónú wọn hàn ni wọ́n ń ké sí Gómìnà Dàpọ̀ Abíọ́dún kí ó bá wọn dá sí i láti lè dènà ìtàpá sí òfin. Àwọn olùgbé yìí ṣàlàyé wípé ìgbésẹ̀ Ọba Olúgbénlé tàpá sí àṣẹ àwọn ọba tí ó yẹ kí wọ́n ní àfojúsùn fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìbáṣepọ̀ àlàáfíà láàrin ìlú lábẹ́ ìṣàkóso rẹ̀. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìfẹ̀hónúhàn, Délé Tógù ní ìyà ti jẹ ìlú wọn, ìdàgbàsókè rẹ̀ kò yá kánmọ́kánmọ́ láti ọdúnmọ́dún, ṣùgbọ́n nǹkan ti ń yàtọ̀ sí rere pẹ̀lú oríṣiríṣi iṣẹ́ àkànṣe tí wọ́n ti gbé ṣe. Lára rẹ̀ ni kíkọ́ àgọ́ ọlọ́pàá, ilé ìwòsàn kéréje, ọjà, ojúnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ní èyí tí ọ̀pọ̀ rẹ̀ ti pàṣẹ aṣòfin Sínátọ̀ Solomon Adéọlá Yáyì tó ń ṣaṣojú ìwọ̀ oòrùn Ògùn wá, tí ó tún jẹ́ ọmọ bíbí ìlú. Ṣùgbọ́n ó jọ bí ẹni wípé ìdàgbàsókè wọ̀nyí kò dùn mọ́ Ọba Olúgbénlé nínú pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ó ń gbé. Aráàlú ṣe ẹ̀sùn wípé ọba a máa fi gbogbo ìgbà ṣàròyé lórí ìdásílẹ̀ àgọ́ ọlọ́pàá àti ilé ìwòsàn nítorí kò bá wọn dá sí i. Ìdí nìyí tí méjèèjì ṣe ń dìmẹ́rí. Bákan náà ni ó figi gún ayẹyẹ ìlú Pàháyì Day tí wọ́n fi ń ṣe ayẹyẹ àṣà àti ìṣe àjogúnbá láti ọdúnmọ́dún kí òun fúnra rẹ̀ tó gorí oyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ilé-ẹjọ́ kan ní Equatorial Guinea ti dá ẹ̀wọ̀n fún ọmọkùnrin ààrẹ orílẹ̀-èdè Guinea látàrí wípé ó ta ọkọ̀ òfurufú orílẹ̀-èdè gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé-ẹjọ́ kan ṣe ṣe àfihàn rẹ̀. Ọjọ́ Ìṣẹ́gun ni adájọ́ dá ẹjọ́ wípé kí Roshan Obiang Usohe, ọ̀kan nínú àwọn ọmọkùnrin ààrẹ Theodore Obiang Nguema Mbasogo, lọ fi aṣọ péńpé roko ọba fún ọdún 6 àyàfi bí ó bá san owó ìtanràn lórí ọkọ̀ òfurufú tí ó di àwátì. Adarí ìròyìn fún ilé-ẹjọ́ tó ga jùlọ Ilario Mitogo ni ó sọ èyí fún akọ̀ròyìn nípasẹ̀ àtẹ̀ránṣẹ́. Mitogo ṣàlàyé wípé Obiang Usohe, ẹni 50 ọdún tí ó jẹ́ adarí àná fún National Carrier Sabre Intercontinental, ni ó rí ẹ̀wọ̀n he látàrí wípé ó ta ọkọ̀ òfurufú fún ilé-iṣẹ́ Spanish kan ó sì kó owó rẹ̀ sápò. Ọdún 2023 ni ọbàkan rẹ̀ lọ́kùnrin tí ó jẹ́ igbákejì ààrẹ Obiang Maguire pàṣẹ kí wọ́n fi sí àhámọ́ house arrest. Mitogo ní ó ṣeéṣe kí Obiang Usohe má ṣe ẹ̀wọ̀n bí ó bá lè san $255,000 fún ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú pẹ̀lú àwọn owó ìtanràn yòókù fún orílẹ̀-èdè. Ẹ̀sùn oníkókó méjì tí ó dá lórí ìkówójẹ àti àṣìlò agbára ni ilé-ẹjọ́ fi kàn án. Bákan náà ni Obiang Usohe ti sìn rí gẹ́gẹ́ bí akọ̀wé fún àjọ alámòjútó ẹ̀ka eré ìdárayá ní orílẹ̀-èdè tí bàbá rẹ̀, ẹni ọdún 83, 83, ti ń sìn bọ̀ láti ọdún 46 sẹ́yìn. Nínú ẹjọ́ ọ̀tọ̀ ní ilé-ẹjọ́ Faransé ti dá ẹ̀wọ̀n fún ọbàkan rẹ̀ Obiang Maguire láti tàbí kí ó san owó ìtanràn $35 million nínú oṣù keje ọdún 2021 látàrí wípé ó kó owó ìlú jẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.